ọdún ayọ̀ lẹ́sìn máa ṣe ọdún ayọ̀ lẹ́sìn máa ṣe bá mi Àjíbọ̀dù Àwòsọlá ọdún ayọ̀ lẹ́sìn máa ṣe Òṣùpá Ọ̀rúnmìlà Àwòsọlá ọdún ayọ̀ lẹ́sìn máa ṣe. àrẹ̀fà tó sìn ló ní kí bàbá ò kẹ́pẹ́ láyé kẹ́yìn dàgbà kọ́mọ owó lédè yìí ò kẹ́pẹ́ láyé Àjíbọ̀dù Àwòsọlá mọ̀ ní o kẹ́pẹ́ láyé agbọ́ngbọ́n àwọ̀ tìlú òdìjọ́ mọ̀ ní o kẹ́pẹ́ láyé. àdúdé ọmọ eléjì lóṣù fúdé ọmọ àrìnà kò má bá mi Àjíbọ̀dù Àwòsọlá ẹ̀kú ẹ̀yọ́ oríkádọ̀ ní ọdún ayọ̀ lẹ́sìn máa ṣe. ọdọọdún ṣe bóun sápò orúwé ọdọọdún mẹ́rin ìwówẹ́wò ọ̀tún ọdọọdún lẹ̀ wá wà ọdọọdún làárọ̀ rọ́gbó ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ wòmí lórí ẹ̀tẹ̀mí lọ́dún eléyìí ní ọ̀sẹ̀ bí ìnagbọ́ ọlọ́wọ́n ọba nínú owó nínú ọlá nínú ẹ̀mí gígùn àtà láfíà ara ìgbà ìdídùn yọ ọlọ́wọ́n ọba mi ò ìyí ọ̀tán yíyẹ ní yẹyẹlé rírọ̀ rírà dàbà lọ́rùn pẹ̀tẹ̀kùdù nísàlìyà àbá ara òní nìyẹn bá ń sàbíyàn ṣe ọmọ tẹ́bí òní kú ẹ̀yin náà sì ní bọ́sọ̀nù lọ́dọ̀ wọn ṣé ìwà lẹ́sìn ẹ̀sìn sì tún níwà ìwà nímúnirọ́mọ àdúgbò ó fẹ́ ẹni ẹ bá rí ní ẹbí èèyàn tẹ́ ẹ bá kó lọ́rẹ̀ ẹ béèrè wò ṣé ìwà tútù bí àdàbà àti káfí òtítọ́ ọdún dífá sí ní mú bàbá mi Àjíbọ̀dù Àwòsọlá ti fi tayọ̀ láàrin ẹgbẹ́ rẹ̀ bá mi sàmọ́dà oògùn ní máa ń kọrin nǹkan sí wa létí tá a bá ti jíṣẹ́ wá gbẹ̀yìn abẹ́ nígbèrè àgbẹ̀ amúwa mẹ́sìn lọ́yẹ̀ ni ó kámúwa mẹ́sìn lọ́yẹ̀ ni ìwà lẹ́wà nílé ayé kámúwa mẹ́sìn lọ́yẹ̀ ni kámúwa mẹ́sìn lọ́yẹ̀ ni ó kámúwa mẹ́sìn lọ́yẹ̀ ni ìwà lẹ́wà nílé ayé kámúwa mẹ́sìn lọ́yẹ̀ ni ṣé bí ara ẹ̀ bá tó sìn dáyé lọ́lúwa kì í fẹ́ kàn òdodo ìlọsọ wípé ṣẹ́gunukun wọ́n rí wọn dọ́sà ẹyẹ gbàgùn yẹ àkàràmàgùn wọ́n rí wọn dọ́sà ẹyẹ bàgẹ̀bàgẹ̀. ó ní bàbá mi Àjíbọ̀dù Àwòsọlá gangan ńlá bá máa pè lọ́rùn tó mọ ìdúró èjìká ti kọjá sọ ọyẹ dànù. ó wá ní kínkí bàbá àwọn akọrin wọn ó dìde. ìsára àfọ̀tá máa di kógun mọ́jàlú ojúmọ́ kì í má kí ọjà sára mákànlá àfitẹ́ máa ń nà lọ́wọ́. ìsára nílé Àjíbọ̀dù ìsára nílé Àjíbọ̀dù táwọn sọ pé onílé bàbá rere. ìsára nílé Àjíbọ̀dù. ìsára nílé Àjíbọ̀dù ìsára nílé Àjíbọ̀dù ìsára nílé Àjíbọ̀dù ìsára nílé Àjíbọ̀dù táwọn sọ pé onílé bàbá rere. ìsára nílé Àjíbọ̀dù. onísára fọ̀tá máa di ibi tí wọn kò gbọdọ̀ ti kiri ọ̀sẹ̀ ibi tí wọn kò gbọdọ̀ ti fòkúta mẹ́ta dáná. ẹ̀yin lọ́mọ wọn nílé Olúwo ṣe bẹ́yìn lọ́ máa wírí gbọ́lá ọmọ wẹ́wẹ́ owó kò lásàdánù. ọmọ ìṣẹ́ṣẹ́ wò jólè kíṣẹ́ bá tán o lè kí tán bọ̀rọ̀bọ̀rọ̀. ọmọ egúngún jà nígbàlẹ̀ ó tún máa rìwò káàkiri. ọmọ olówó joyè méjì pọ̀ Àjíbọ̀dù olóore wà dáná o olóore wà rèé o ikú ọ̀gbọ̀rọ̀ pa lọ́la olóore wà dáná o olóore wà rèé o ikú ọ̀gbọ̀rọ̀ pa lọ́la ẹni ikú ọ̀gbọ̀rọ̀ pa lọ́la ikú ọ̀gbọ̀rọ̀ pa lọ́la. bàbá mi Àwòsọlá sàmọ́dà oògùn of Airlines Association of Ogijo Olúwo ROF lady Tisara tẹ̀jẹ̀bú tún níyan mẹ́rẹ̀ ẹniwà ọmọ alárẹ̀ ọmọ àwùjalẹ̀ ọmọ arójòjòyè ọmọ alágẹmọ ògún ọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ aládìẹ ògógó maga ọmọ adìẹ balókun omi rẹ̀ ara orókun bẹ́ẹ̀ ara ọ̀rádìẹ ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ mọ̀yọ̀ má òun ṣe ni ò lè pa ni ọmọ dúdú lè kọ̀ ọmọ bẹ́ẹ̀ ṣe lọ́jọ́ ìjọsí gbogbo àtọ́wọ́ bẹ́ẹ̀ ṣe òsì nílé ọmọ mọ̀rọ̀yẹ mọ̀mọ̀ rókò mọ̀rọ̀kò tán ọmọ ẹ̀yẹ mọ̀ ti lọ ọmọ mo ní sulé mọ̀mọ̀ lọ́bẹ̀lẹ̀ bàbá tó fi yí lọ́mọ ọmọ alágẹmọ ògún ọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ olóṣàkọ́sàkìn ìdájọ́jì ọ̀gbọ́dọ̀ wò àìjọba gbogbo ọ̀rọ̀ yóò sì mọ dẹnu ẹ bọ́ra ọmọ olówó ṣẹ̀ǹbáyé kó tó wádìí tówó tẹrú tọmọ Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú náà ni Ìjẹ̀bú Igbó Ìjẹ̀bú náà ni Ìjẹ̀bú Sára Ìjẹ̀bú náà nílé oníṣẹ́rẹ́ bàbá mi Àwòsọlá àìpẹ́
Ìjẹ̀bú Ìjẹ̀bú náà ni Ìkòròdú Ìjẹ̀bú Ìjẹ̀bú náà ni Ìjẹ̀bú onílé ńlá ọmọ aláṣọ ńlá o. Èdùmàrè jẹ́ kí n dàbí onílé yìí wọ́n fi ń pe igbá Ìjẹ̀bú owó kẹ̀lẹ̀mbẹ̀ Ìjẹ̀bú owó itọ́ Ìjẹ̀bú owó dúdú Ìjẹ̀bú owó pupa Ìjẹ̀bú owó kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó Ìjẹ̀bú owó